Ẹ káàbọ̀ padà nínú ẹ̀kọ́ ṣáájú mo ṣàlàyé sequence, ìyàtọ̀ rẹ̀ àti set. Agbágbọ́yé táàmù àti bá a ṣe lè mọ wá táàmù kí táàmù lẹ́yìn táàmù tán bá fún wa. Ká lọ́ mọ̀ pé a lè mọ fún àwọn sequence wa lórúkọ pẹ̀lú àwọn òfin tó ń sọ táàmù tí ó mọ tẹ̀lé táàmù mìíràn gẹ́gẹ́ bí àpèjúwe táàmù ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn alákọ̀ọ́kọ́ tàbí ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin. Nínú ẹ̀kọ́ yìí màá máa ṣàlàyé àwọn oríṣiríṣi sequence yìí. Ẹ mú gègé yẹn bá mi ká lọ. Ìgbà tá a ti gbọ́ yẹn yé àwa ní àwọn special sequence o a ti mọ̀ pé sequence náà ní kíni àwọn ètò nọ́mbà tó tẹ̀lé àwọn òfin nínú àwọn special sequence tá a ní aláwọ̀kọ́ ń bẹ̀ là ń pè ní kíni arithmetic sequence so ti yẹ máa so kódà nínú arithmetic sequence yìí nínú wọn náà láti mọ̀ ń pè ní kíni linear sequence wọ́n tún lè pè ní kíni arithmetic progression so ti òun náà ló tún jẹ́ kí ni linear progression sequence náà ni progression nínú ìwé mìíràn wọn dẹ̀ sì tún máa ń pè ní kí ni AP kí ni ìtumọ̀ rẹ̀ òun náà ni pé kí ni táàmù á mọ̀ wá táàmù pẹ̀lú pa máa ṣe kí ni á máa ro nọ́mbà kankan náà á máa ro constant mọ́ kí ni àwọn previous terms sí wa so ti tàbí ká sọ pé difference tó wà láàrin táàmù kan àti táàmù tó tún tẹ̀lé constant ni o gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 1 4 7 10 13 sequence ni torí tó nọ́mbà ni ẹ pé tẹ́ bá ṣàkíyèsí kí ni difference tó wà láàrin alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì 3 ni o àbí difference wo ló wà láàrin ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kejì 3 lòun náà eléyìí náà nǹkan 3 ni o 3 lélẹ́yìí náà tàbá ti nírú nǹkan báyìí tó yẹ pé ètò tá a tò yẹn tó wá jẹ́ pájọṣe tó wá láàrin táàmù aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn ó ń fún wa ní nọ́mbà kan náà mo bó ti a máa pè ní kíni arithmetic progression ajá sí pé tí bá fẹ́ mọ ìyàtọ̀ tó wà lá T2 àti T1 mi yóò mọ yíkọ̀ sí kíni T3 àti T2 mi second term àti third term mi fourth term àti third term ni yóò mọ̀ fún wa ní nọ́mbà kan náà tó ń fún wa yìí òun láà máa pè ní D tá ń pè ní kíni common difference mo bó ti yá báwọn so irúfẹ́ ẹ̀ náà là ń pè ní kíni arithmetic progression ta ló lè fún mi lápẹẹrẹ arithmetic progression kan náà ọ̀yà bọ́ọ̀nì tí bá ní 5 10 15 20 25 30 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so arithmetic progression lòun náà ẹ pé tẹ́ bá ṣàkíyèsí àjọṣe tó wà láàrin táàmù alákọ̀ọ́kọ́ àti táàmù ẹlẹ́ẹ̀kejì tàbí ká pé táàmù kan àti táàmù tó tún tẹ̀lé òun náà ní kí ká máa ṣe kíni ká máa ro 5 mọ́ mo bó ti yá báwọn so nínú àwọn sequence àwọn special sequence tí wọ́n tún fẹ́ ká mọ̀ òun náà là ń pè ní kíni geometric sequence ẹ wá rí geometric sequence yìí a lè pè ní exponential sequence ó tún lè jẹ́ kíni geometric progression tàbí ká pé kí ni exponential progression so ti yé bá so wọ́n dẹ̀ tún wọ́n ń pè ní kí ni GP nínú ìwé wa tẹ́ bá wọ́n ti dá kọ̀ọ̀kan náà àwọn okọ̀ yìí so ti yé so GP náà ló ń túmọ̀ sí kí ni wá ní ìyàtọ̀ tó wà láàrin GP àti AP òun náà ni pé kí ni tó bá jẹ́ pé a máa mọ táàmù tó kàn lẹ́yìn táàmù kan pẹ̀lú pa máa multiply pẹ̀lú nọ́mbà kan náà gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 2 4 6 8 10 àbí gẹ́gẹ́ pé 2 4 6 8 16 32 GP lélẹ́yìí o tẹ́ bá ṣàkíyèsí òfin tó wà láàrin aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì tàbí kájọ àjọṣe òun náà ni pé ká máa multiply pẹ̀lú 2 mo multiply 2 pẹ̀lú 2 mo fi ní 4 mo tún multiply 4 pẹ̀lú 2 mo fi ní kíni kò sí 6 níbẹ̀ mo fi ní 8 mo tún multiply ilé pẹ̀lú 2 mo fi ní 16 mo bó ti yá bá ajá sí pé tí bá fẹ́ mẹ́yìí tó kàn yóò jẹ́ 64 mo bó ti yá bá so ajá sí pé a lè máa wá common ratio yẹn a máa pè ní R òun náà ni pé kíni kó jẹ́ pé máa divide táàmù ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú táàmù aláwọ̀kọ́ tàbí táàmù ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú táàmù ẹlẹ́ẹ̀kejì tàbí táàmù ẹlẹ́ẹ̀kẹrin pẹ̀lú táàmù ẹlẹ́ẹ̀kẹta ìyẹn là ń pè ní geometric sequence kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn arithmetic ni àjọṣe tó wà láàrin táàmù
kan àti táàmù tó tẹ̀lé òun náà ni pé kí ni o ìròpọ̀ nọ́mbà kan náà tó ti bá wọn pé ká máa ro constant mọ́ ká máa ro constant á máa ro constant mọ́ táàmù kan láti máa mọ táàmù mìíràn ṣùgbọ́n geometric progression ni pé á máa multiply constant pọ̀ mọ́ táàmù kan láti máa mọ táàmù mìíràn constant yẹn máa papọ̀ nínú kí ni o nínú sequence yẹn so nínú àwọn special sequence tó ń fẹ́ ká túmọ̀ kí n fi lè ṣàyẹ̀lẹ̀ fún àtúlẹ̀ ní kí ni o a lè ní triangular number kí làwọn triangular number irú triangular number náà ni 1 3 6 10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó la ti mọ wọn àyè ẹ rí i pé nínú àwọn ètò nọ́mbà ni pé tí n bá ní 1 2 3 4 5 6 7 so tí ẹ bá wọn àyè òun náà ni pé kí ni o ìròpọ̀ natural number àkọ́kọ́ ọyọ kan tí n bá fẹ́ mọ next term rẹ̀ náà ni pé ìròpọ̀ first two natural number yóò mọ jẹ́ 1 plus 2 tí n bá fẹ́ mọ next term bẹ́ẹ̀ náà ìròpọ̀ first three natural number 1 plus 2 plus 3 tí bá fẹ́ mọ next term tòun náà yóò mọ jẹ́ kí ni ìròpọ̀ first four natural number 1 plus 2 plus 3 plus 4 tẹ́ bá ti nírò àwọn kan báyìí òun là máa ń pè ní kí ni triangular number sequence kan lòun náà special sequence náà dẹ̀ ṣe ní pẹ̀lú ẹ̀rí pa ní 1 3 àbí 6 àbí 10 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nínú àwọn special sequence tó ń fẹ́ ká mọ̀ òun náà ni a tún lè ní square number ṣe pé square number kan náà ni perfect square sequence làwọn náà bí kẹ́ni 1 4 9 àbí 16 25 ẹgbẹ́ tá a bá kíyèsí sequence yìí òun náà ni pé kí ni o àmọ́ àwọn square number eléyìí ni 1 square 2 square 3 square 4 square 5 square àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rò bó ti yẹ bá a tún lè ní cube number kódà a pè nǹkan kan ní Fibonacci sequence special sequence lòun náà kí ni Fibonacci sequence òun náà ni pé kí ni o tó jẹ́ pé ìròpọ̀ àwọn táàmù tó ti gbáwájú ni ó mọ sọ táàmù tó kàn ẹ pé tí n bá bẹ̀rẹ̀ láti 0 ní ìsìn mo bó ti yé mi bá wọn tí mo dẹ̀ sì ní 1 tí bá fẹ́ mọ táàmù tó kàn 0 plus 1 yóò jẹ́ 1 tí bá fẹ́ mọ táàmù tó kàn máa ro gbogbo àwọn táàmù tí mo ti ní síwájú 0 plus 1 plus 1 yóò jẹ́ 2 tí bá fẹ́ mọ àwọn táàmù eléyìí tó ṣe kí ni o ẹ mọ́ bínú so 0 màá ní 1 plus 0 òun ló fún mi ní kí ni 1 tí bá fẹ́ mọ táàmù tó kàn yóò jẹ́ 1 plus 1 yóò jẹ́ 2 tí bá fẹ́ mọ táàmù tó tún kàn lẹ́yìn rẹ̀ 2 plus 1 yóò jẹ́ 3 tí bá fẹ́ mọ èyí tó kàn lẹ́yìn rẹ̀ 2 plus 3 yóò jẹ́ 5 eléyìí náà ó jẹ́ 8 13 tẹ́ bá nírò àwọn kan báyìí wọn là ń pè ní Fibonacci sequence nínú àwọn sequence special sequence yìí o